òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. Every àsìkò ìwò lólùfẹ́ wa káàkiri ọgbọ̀n ńlá yẹ káàbọ̀ sórí ètò ní ètò àṣírí ayé pẹ́lú èdè Oriental àti bàbá àlùbáríkà wọ̀bìdà ní ìlú Ìgbódù ẹ̀yìn tí wá nǹkan fún dáfídì lẹ́yìn pẹ́jẹ́ àjọṣepọ̀ ìbáṣẹ́ṣẹ́ kó ba lè rìbò tí ní bàbá àlùbáríkà wà ń kalẹ̀ bàbá wọn kí àwọn ará ní mẹ́kọ̀ọ́. Ọlọ́run wọ́n jà dúpẹ́ ìbànújẹ́ o wọ́n jà dúpẹ́ wàhálà o wọ́n náà wà lọ́pàá àsáré kí o lọ́mọ náà wà lọ́pàá jàǹjàǹ o àti gbogbo ojú tí ń wò wá o wàlá hólà wàlá quwwata illa billahi àlìyé ẹ̀sìn. ẹ̀yà ara lé ẹ jẹ́ ká ṣàmì ká ṣe kí ni ká gbé tọ́ àmì ká gbé mi bàbá ọ̀rọ̀ ńlá ló ṣẹlẹ̀ ní agboolé ẹ̀sìn ẹ̀sìn mọ̀ pé bó ṣe ń ṣẹlẹ̀ làwọn máa ń gbé wá fún yín ó wá já sí pé ọ̀kan gbòógì nínú àwọn àgbàlagbà nínú ẹ̀sìn tí wọ́n ní àwọn ọmọ púpọ̀ lẹ́yìn nìkan yìí ṣẹlẹ̀ láàrin Sheikh Habib Al-Ilory pẹ̀lú Shehu Oníkíjìpá tí àwọn èèyàn dẹ̀ mọ̀ dáadáa tí wọ́n ní àwọn èrò lẹ́yìn ṣé ti Shehu Farouk Oníkíjìpá ní ká sọ ni àbí ti Shehu kejì ṣùgbọ́n ìjà yìí wá ń ṣẹlẹ̀ bí ìjà bí aṣọ bí kíní tó wá gbéra wọn sórí ẹ̀rọ ayélujára tí wọ́n sọ̀rọ̀ nípa Àdó tí Shehu Habib sọ pé Shehu Oníkíjìpá àwọn pàdé ní ibi àpéjọpọ̀ oníyàwó wọ́n fi Àdó sí àwọn lápò lẹ́yìn ìgbà yẹn làwọn fọ́ọ̀sì ìkì làwọn ṣe léyìí tó di pé wọ́n bẹ̀rẹ̀ ó di pé gbogbo ẹni kálukú ń dá sí i lórí ẹ̀rọ ayélujára tó lè mú Shehu Farouk Oníkíjìpá wá gbé Quran máa nà sókè pé táwọn bá mọ̀ kankan nípa ìsàn Shehu Habib kí gbogbo àlámọ̀rí àwọn nǹkan táwọn ṣe gbogbo tọmọtọmọ wọn ṣàbẹ̀rẹ̀ kéèyàn nǹkan ṣépè ńláńlá nínú ìtara pẹ̀lú omijé. ìyẹn dẹ̀ sọ pé wọ́n ju Àdó sí òun lápò. wọ́n ní wọ́n ju Àdó méjì sí òun lápò pé kíkí Shehu Oníkíjìpá kan sọ Shehu Habib ní kí wọ́n jáde kan sọ pé àwọn fàdú sáwọn lápò ẹjọ́ nídìí ní inú ẹ̀sìn pàápàá àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ yẹn méjì tí àwọn èèyàn ńláńlá mi ti tara wọn dìde ṣó yẹ kí rẹ̀ wáyé. ṣé yèyé oge sórí ọ̀rọ̀ yìí sórí kò ń ṣe pé wọ́n ti ara wọn dìde o ẹnìkan náà ló ní ọ̀rọ̀ nù gbogbo ọ̀rọ̀ ẹnìkejì lọ́rọ̀ ń bẹ́ẹ̀ sórí Shehu Habib ó nìkan ló ní ọ̀rọ̀ sórí Shehu Oníkíjìpá ọmọ kéwu bàbá ẹ̀ ni. ọmọ kéwu bàbá Shehu Habib ní Oníkíjìpá. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ bàbá ẹ̀ ló gbé ọ̀dọ̀ Sheikh Adam Al-Ilory wàlí àgbà òní ọ̀rẹ́ àfáàtẹ̀mí Shehu Fọlọ́nsọ ní fàgbà ó sì jẹ́ pé bàbá Shehu Fọlọ́nsọ ló lọ́jọ́ lórí ju gbogbo wọn lọ pẹ̀lú àfáàràmọ́nì nílẹ̀ Tápà àti bàbá wa ní èrè bàbá wa Abdulsalami àwọn báwọn wọ́n jọ wà bàbá Abdulsalami bàbá Shehu Fọlọ́nsọ àwọn bàbá wa Shehu Kamaldeen àwọn pawọ́lé wọn àwọn Shehu Adamu àwọn pawọ́lé wọn ṣùgbọ́n Shehu Habib yìí Al-Ilory ọmọ bàbá ni. ọmọ bàbá Shehu Adamu. bẹ́ẹ̀ ni ọmọ bàbá ni kódà ní ọdún tí wọ́n fẹ́ mú ọ̀rẹ́ wọn kan fẹ́ mú lọ sílùú òyìnbó tí bàbá Shehu Adamu wa gbọ́ bàbá wa sọ fún Shehu Fọlọ́nsọ mo gbọ́rọ̀ náà bẹ́ẹ̀ lẹ́nu bàbá wọn ní ọmọ tí ó jẹ́ járulé ni ọmọ tí ó sì járulé náà sì ní lóòótọ́
ṣe wá rí ọ̀rọ̀ yẹn ẹnìkan náà ló ní ọ̀rọ̀ bàbá wa Lágége kí ló kọ wọn rán mi létí. Okay, bá kẹ́ ẹ Sheikh Habib. ṣé wọ Habib àfàgbà yẹn àwọn nìkan wọ́n ní ọ̀rọ̀ ṣùgbọ́n ọmọ kéwú èèyàn mùnáfìkì lè fà o kò ní burú fọmọ kéwú èèyàn kò fẹ́ pàfà rẹ̀ kò ní burú kí ni àfà ọba ṣe tọmọ kéwú rẹ̀ ó fẹ́ pa á ṣùgbọ́n àwọn ọlọ̀tẹ̀ wọ́n lè orú ẹ̀ lè ṣẹlẹ̀ o èmi ò lè sọ pé wọn ò lè sọ àdó sí wọn lára o èmi ò dẹ̀ lè sọ pé wọn ò sọ àdó sí wọn lára o wálé mo lè gbọ́ ibi wọ́n sọ ọ́dọ̀tì nítorí sápamọ́ ṣe gbangba níwájú Ọlọ́run Ọlọ́run lọ́ba tó rí àárín yẹn Ọlọ́run lọ́ba tó mọ àárín yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí onímọ̀ àti alásọtẹ́lẹ̀ bàbá wa Lágége tírú ọ̀rọ̀ yẹn bá ṣẹlẹ̀ kò yẹ kó wọn lè máa gbérú ọ̀rọ̀ yẹn síta tá a bá ń gbé síta bẹ́ẹ̀ yẹn táwọn àfáà mi bá ń gbọ́ àbáwọn ẹlẹ́sìn kejì wa mi bá ń gbọ́ bí ẹni pa fi ń yẹ̀yẹ́ ẹ̀sìn ni ṣé wà bí ìbò Ọlọ́run ti ní kẹ́ ẹ gbá ẹrù lé mú Ọlọ́run á sì bá yín gbá mú Ọlọ́run á bá yín gbá mú ṣé onígídí pa náà ilé àfáà yín ọlọ́mọdé ó dàrú ilé àfáà yín ọlọ́mọdé ó dàrú kò sí ọmọ kéwú tí àfáà rẹ̀ ó sọ pé ó ṣerú nǹkan torí etí tó bá gbà lọ kò kì í gbá bọ̀ mọ́ ṣùgbọ́n kò sí tẹ́sù ó lè ṣe ọ̀rẹ́ méjì wọ́n jókòó ẹnìkan jókòó lápá ọ̀tún ẹnìkan jókòó lápá òsì níbi ojú ọ̀nà so ìtọ́ni ẹni èṣù ọwọ́ akọjá bọ̀ ọ̀ràn sọ dúdú sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀ràn funfun lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọ̀rẹ́ méjèèjì dẹ̀ jàrà wọn yàn wọ́n ti gba tí àṣẹ ìtọ́ni ọkọjá èyàn tó ń jẹ́ èṣù ọkọjá lọ èyí tó wà lápá ọ̀tún ó rí dúdú ọkùnrin tí ń kọjá lọ aṣọ dúdú ló wọ̀ o èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ó rí funfun ó ní ọ̀rẹ́ rẹ̀ kejì lọ́wọ́ ọkùnrin tó kọjá lọ yẹn o aṣọ funfun lọ́wọ́ o ọ̀rọ̀ yìí dìjà nígbà ọ̀rẹ́ mi aṣọ ti bẹ̀rẹ̀ sí parọ́ tèèyàn ọgbà fún ẹnìkíní ẹnìkejì ọgbà fẹ́nìkẹta yìí máa ń wáyé bẹ́ẹ̀ bàbá wa Ṣéhù Habib ẹ̀yin ò rìn nípa Ògùn ni o ẹ̀yin lọ sórí Kùránì ni o àwa mọ̀ ń pa Ògùn ti fún tẹ̀dọ̀ Ògùn àwa mọ̀ ẹ rí i pé mo sọ̀rọ̀ kan jọ́ kan pé ẹni tó hàn ìbọn lókè pẹ̀lú ẹni tó yàn bá jà tó wá báyàn jà tó gbébọn káyàn mọ́ tó wá sọ fún tẹ wá jà tó wá sọ fún pé máa lọ lé
ntí ọ̀pọ̀ tí wọ́n lò mú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ntí ọ̀pẹ́ wàá bá a lé kéèyàn wá délé kó wá bá o dórí bẹ́ẹ̀dì kó wá bá gbogbo ìbọn tó kún orí bẹ́ẹ̀dì tí ò rí ibi tí ó sùn sí ẹni ó gbébọn wá káyàn mọ́ tó hàn bọ́n lókè pẹ̀lú ẹni ó ní kó máa lọ tó ní padà lọ lé ntí ọ̀pọ̀ lórí bẹ́ẹ̀dì rẹ lọ́ba wọ́n tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n wá dé tó bá bọ̀ mẹ́fà mẹ́rin lórí bẹ́ẹ̀dì ta ni ó gbádùn òrùn yìí yóge. kan náà ni wọn ò lè máa gbádùn òórùn náà lẹ́nu. alẹ́ ni tó yé hàn bá lókè tó lọ fi báyàn jà tẹ́ni tó ń wá sọ fún pé ẹni tí ọ̀pá yọ̀ bá ń lé tó bá délé tó bá bọ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀. ẹni tó bá bá bọ̀ lórí bẹ́ẹ̀dì kò sórun fún mi torí nọ́mbà 1 kò mọ bí mo ṣe wọlé kò mẹ́ni kẹ́ bọ́ ẹni ó sì rí ẹni tó sì hàn bọ̀ ó sì hàn bọ̀ lójú ẹ̀. ó sì hàn bọ̀ ó sì mọ bó ti hàn bọ̀. bó hàn bọ̀ bọ̀ ó wá lélẹ́ kò bá bọ̀ kò dẹ̀ sílẹ̀kùn ṣíṣí kò lè kò sórun lójú ẹ̀. kò sórun lójú ẹ̀ kò sórun lójú ẹ̀. ọmọ àgbà ni ọpọlọ máa lè dé bẹ́ẹ̀ ń jọ tààrọ̀ kan wọ́n ti ń súnmọ́ pé o ti mú ní làákà ìjìnlẹ̀ ọlọ́run ní pọpọlọ rẹ̀ sórí àfáà bíbù òrin pa ògùn ni kò ní ìdí kí wọ́n sọ àdó sí yàn lára wọ́n á pe àdó sí yàn lápò wọ́n á máa pe àdó wọ́n á máa pè sí yàn lápò tí wọ́n á sọ pé àdó yìí lọ bí àpò lágbájá tí ó dẹ̀ bọ́ bẹ́ẹ̀ wọ́n á bu ẹbu sí bàtà ẹsẹ̀ yàn tí ó sì wà lẹ́sẹ̀ yàn àṣẹ̀ṣẹ̀ máa wá sọ pé lágbájá ló sọ àdó méjì sí òun lápò òun ó lè má jẹ òun ó lè jẹ́ pé àwọn èèyàn gan ló pe àdó sí i la ṣùgbọ́n ní téèyàn bá ń bá jà àbẹ́ni tó ti kílẹ̀ ìbájọ́ dù mi ò rí ń tẹ́ ìbájọ́ dù kílẹ̀ fẹ́ jọ dù ọmọ kéwú àfa èèyàn àwọn náà là fà wọn ẹ̀ náà lọ́lọ́run gbé wájú lé lọ́wọ́ òun náà kẹ̀dẹ̀ rí gbogbo bó bá ṣe wò ó jẹ́ ọlọ́run gbé òun náà ni gbogbo yín ẹ má jẹ́ kí àwọn èèyàn máa wò ó kò sí táwọn èèyàn ò lè ṣe bàtìṣe wà bíbù nìkan lèmi rí bá sọ̀rọ̀ ni pé ẹ̀yin ò ní pa oògùn ní o kò sí tí wọn ò lè ṣe o wọ́n á pe oògùn sí yàn lára ọfà tí ara abẹ́rẹ́ ni wọ́n fi gún nǹkan ni wọ́n á sì dàgún tọ̀ kí ní abẹ́rẹ́ yẹn ó dẹ̀ gún yàn lọ́hùn ọfà ó dẹ̀ wọnú ara rẹ̀ wọ́n fẹ́ nǹkan lù yàn tátẹ́gùn ó dẹ̀ lọ bá yàn téèyàn á dẹ̀ ní rọpárọsẹ̀ wọ́n á ṣe bẹ́ẹ̀ lọ́nà tó pọ̀ tí ò ní jẹ́ pé ibi téèyàn fojú sí yẹn kọ́nà mọ́ gbàbẹ̀ lọ àti pé kí ní ẹjọ́ dù kí ní ẹjọ́ dù bàtẹ́ yọ wà ló ń fẹ́ yàwó àfa ẹ̀ ni yọ wà ní ń fẹ́ gbà kọ́ láti gbà tí ó ṣáà ti wà nílé kéwú náà ló ti ṣoríire lọ́dọ̀ bàbá tí bàbá ó dẹ̀ bínú bẹ́ẹ̀ làwọn kan náà wà ń bẹ́ẹ̀ rí tí wọ́n fi kújú àwa lọ lẹ́nì irú tí ó ṣáṣìlì lálá náà mú àwọn àbúrò ẹ̀gbọ́n wa bàbá ẹ̀gbọ́n wa Ṣéhù Mọ́ọ̀dìbò Ṣéhù Mọ́ọ̀dìbò ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fáwa kódà mo lè tó pè wọ́n ní ẹ̀gbọ́n tó ń súnmọ́ bàbá torí ẹ̀gbọ́n tí mo bọ̀wọ̀ fún ni
ẹjọ́ kan ṣé ó mọ dípò wo sábì wọ́n wá ní wo sábì fáwọn náà mo lẹ́yìn tí fẹ́ yàwó kọ o gbajúmọ̀ ni ó jẹ́ o yóò tó kó àwọn ọmọ wa ló fi wá fẹ́ ìyá Lára yẹn ló fẹ́ ayé mojúbà tó bá gbọ́ pé àfáà kan ti lé wó palẹ́ ní aṣọ òdù ń jọ sí alájí ayé mojúbà èmi ni mo pẹ̀lú ọ̀yàn tí mo sọ fún pé iṣẹ́ àfáà níṣẹ́ rẹ̀ tó sì tẹ̀lé tọ́lọ́run sì dá lóhùn kó tó kú Ṣàngó ayé mojúbà lẹ́mí aṣọ òdù nílọrin ti fún tẹ̀dọ̀ Ìlọrin mo mọ̀ ọ́n táwọn ọmọ Ìlọrin bá ń gbọ́ mi báyìí wọ́n mọ̀ pé mo mọ tí mò ń sọ torí ilé fàgbà gbogbo bẹ̀rù ilé aláàfáà táwọn ò ti ní lọ jẹ sàrà káàkiri ọ̀pọ̀ bàbá ti gbọ́ táwọn bàbá alágbàdì ń ṣe tí wọ́n á lọ jẹ wọ́n ń ṣe lẹ́gẹ́ ní á lọ jẹ á ti padà wá sí fàgbà á tún padà wá sí Gégélé alihamudulilayi Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run a ṣe kéékèèké lù lọrin àmọ́ bó ti jẹ́ ṣé wà bíbù wọn mọ̀ nípa àdó ni òun ṣe pé èèyàn tó bá súnmọ́ yàn nílé ju àdó ó lè mọ́ ju àdó wọn pé àdó ṣùgbọ́n ògbèjà ẹ rí i pé ọ̀rọ̀ ọkùnrin yẹn ń jọ láti bí ọdún karùn-ún ìyóge ó fi dàbí pé mò ń gbé jẹ Ṣéwù Àbíbù àbí Ṣéwù Onígíjì pa nígbà ó ti sọ̀rọ̀ kan tó ní gẹ́gẹ́ yẹn àmọ́jà sọ mọ́ tó tún sọ mí àmọ́jà tún sọ yẹn náà mọ́ tẹ kó àwọn ọ̀rọ̀ yẹn wá mo ní bẹ́ẹ̀ kọ́ kó àwọn mùnáfìkì lè fà á ṣùgbọ́n gẹ́gẹ́ bí àfáà gẹ́gẹ́ bí àwọn àgbà àfáà ẹ jẹ́ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká máa pera wa ká máa fàwọn àgbààgbà wá máa fi sọ̀rọ̀ ẹ má jẹ́ kí a máa yẹ̀yẹ́ ara wa síta kò dáa tó bá yẹ pé àwọn ẹlẹ́sìn kejì wọn ò ní ṣe é wọn á ní wọn á ṣe ní òkú òru wọn á ní wọn á fẹsẹ̀ awo tọ̀ wọn á ní wọn á fẹsẹ̀ ilé tọ̀ kí ni wọn á jẹ́ pé àwa ìsìláàmù ẹ jẹ́ káwa náà máa fi ẹsẹ̀ ìsìláàmù tọ̀ ọ̀rọ̀ wa tó jẹ́ pé tùnà àṣírí láàmú fọ̀rọ̀ ara wa ṣe ẹsẹ̀ mi ò nífẹ̀ẹ́ sí kò dùn mọ́ mi kọ́ mọ́ jẹ́ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ ṣé Wàbíù Ọlọ́run ní fi àìsàn sí yín Ọlọ́run ní fi àìsàn sí yín ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn ẹ̀yin ò rìn nípa oògùn ni wọ́n ń pe àdó sí èèyàn lára kò sí nǹkan tẹ́wọ̀n yìí ṣe wọ́n á gbé oògùn sórí bẹ́ẹ̀dì èèyàn ní ìpèsè tẹ́dórí bẹ́ẹ̀dì tẹ́bà wọ́n bá bẹ́ẹ̀ kódà àfi ṣe òǹgbà tá a fi ń ṣe òǹfà kò sáàyè lónìí tí àdó méjì ẹgbà yẹn lọ́hùn àdó méjì wọ́n wá àdó méjì tó bí takọ wọ́n wá gbé akọ rìnrìn àjò wọ́n á gbéyàwó rìnrìn àjò wọ́n á fi akọ lẹ̀ wọ́n á wá dirù sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá débí ìlú òyìnbó akọ yìí ò ní sùn lásán yóò lọ bá yàwó ẹ̀ yóò dẹ̀ kó ẹrù ìyàwó ẹ̀ lọ́wọ́ gbogbo ẹrù tó bá rí yẹn yóò gbé bá yóò lọ bá a lọ́hùn kì í ṣe ẹrù tí ó pọ̀ á jẹ́ nǹkan tó ju àdó yẹn náà lọ kò sílùú ibi tí ó wà yóò gbé dọ́hùn àti rí bẹ́ẹ̀ rí sẹ́yìn ti rí báwọn ẹnu ò ní pa ògùn ni o àwọn mùnáfìkì tí wọ́n fẹ́ dájà lẹ̀ wọ́n máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìwọ náà àfáà kejì Onígíjì pa àfẹ́ẹ̀ni tó bá jẹ́ pé èèyàn bá ti kọ ìhà pé mo jẹ́rìí lágbájá sí àfẹ́ èèyàn kò ní sọ bẹ́ẹ̀ àwọ́ọ̀dù kan wà nísàlẹ̀ àwọn ọmọ bàbá Gbẹ́sìgà ló fún mi wọ́n ní gbogbo àwọn ẹlẹ́hà bàbá Gbẹ́sìgà mo dúpẹ́ lọ́wọ́ wọn o tó bá dijọ́ mẹ́jọ kẹrin mi létí màá gbé àwọ́ọ̀dù náà máa fi hàn wọ́n kọ síbẹ̀ pé gbogbo àwọn ọmọ bàbá àwọn ẹlẹ́hà bàbá Gbẹ́sìgà lẹ́rìn Ọ̀ṣun
pé àwọn ẹlẹ́yàjọ á sọ pé nínú gbogbo ọmọ kí ó tí bàbá ní tó lé ní 50 pé èmi mo ṣe dáadáa lẹ́yìn bàbá jù mo sì tún ṣe bẹ́ẹ̀ lójú bàbá. Ẹ wò ó bá wọn kí àwọn màmá àgbàlagbà wá sọ fáwọn ọmọ wọn pé kí wọ́n bá wọn kọ́ wọ́n wá fún mi ní àwọ́ọ̀dù wọ́n tún wá fi lé odidi àáfàá látọ̀hún. Ìwọ náà ò súnmọ́ àáfàá dáadáa, ìwọ gan kọ́ra dáadáa sí àáfàá. Téèyàn bá lówó ó lówó, àyè owó ọ̀tọ̀, téèyàn bá lóko èèyàn lóko, àyè oko ọ̀tọ̀, àyè àáfàá ẹni ọ̀tọ̀. Àfẹ́ ni ọmọ máa jẹ́ o, àfẹ́ ni ọmọ jẹ́ ẹ̀wòrú tèmi yẹn sìn káwọn ẹlẹ́hà bàbá gbẹ́sẹ̀gà lẹ́ni Ọ̀ṣun wọ́n wá sọ fáléfà pé kó kọ́ pé èmi lọ́mọ kéwú tó ṣe dáadáa jù lẹ́yìn bàbá pé mi ni. Ṣé ń gbà wọ́n sá mọ̀ pé èèyàn téèyàn ń ṣe dáadáa lójú rẹ̀ téèyàn ń ṣe dáadáa lẹ́yìn rẹ̀ yóò mọ̀ èèyàn gbẹ̀rí ọmọ kéwú jẹ́ dípò pé alágbájá yóò lè ṣebi fún mi. Wọ́n á ní mo mojú aṣọ̀kò mo mojú arókò mọ́lẹ̀, a máa ń mojú aṣọ̀kò a máa ń wojú arókò mọ́lẹ̀. Ẹ̀yin náà ẹ súnmọ́ àfá dáadáa sí ẹ sì bẹ̀ wọ́n, ẹ máa ń sì bá àfá jà torí orí bẹ́ẹ̀ ni ẹni tí nǹkan bá tó lè bá gbé nǹkan èèyàn yìí yóò gé kí tó máa lọ tó lè bá gbé nǹkan èèyàn ẹni tí ó lè gbé nǹkan rẹ̀ yẹn nìkan ló mọ̀, gbogbo èèyàn tó bá wà ń bẹ̀ òun. Kí ni mo wí? Bẹ́ẹ̀ni sà. Ṣẹ̀dú alánàbí ilé ẹ̀rí. Sallallahu alaihi wasallam. Òun náà lè fi gbọ́ láti mọ̀ bá Amẹ́ríkà. Àwọn ìdànù ní ìlú Ìgbòdù fún gbogbo nǹkan ẹni tí a bá fẹ́ consult ẹ fẹ́ béèrè torí wọ́n lábẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣìnà. O fẹ́ ṣe business, o fẹ́ travel, o bímọ ni, o fẹ́ wo nǹkan tó lè ṣe, o fẹ́ wo bọ́nà ẹ̀ ṣe rí, o fẹ́ wo gbèsè ayé ẹ̀kọ́ sábà Amẹ́ríkà àwọn ìdànù ní ìlú Ìgbòdù kí ẹ bá ti ń bọ̀. Ẹ̀dẹ́kọ̀ọ́dọ̀ làbí tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction. Kẹ̀rì ọ̀bá Amẹ́ríkà ti rí sambo tàbí kẹ̀pẹ̀ 08023829492 08023829492. Ẹ lè wá ń bí kébẹ̀ ẹ̀wá ìdẹ̀wà lókè òkun ẹ lè pè kò síbi tí afẹ́fẹ́ àdúrà tí ò lè fẹ́ dé. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.